لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. gẹ́gẹ́ bí ẹsẹ̀ rẹ pé kọ́lá àwọn kọrin tí wọ́n bá ń kọrin tí ọlọ́run bá fẹ́ gbérawọ̀ wọn jáde orin kan náà ni wọ́n kọ tí ọlọ́run ní kí ayé tẹ́wọ́ gbà bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí bá ń sọ̀rọ̀ kò bá jẹ́ àfa kò bá jẹ́ olórin àti ń bá iṣẹ́ ọlọ́run náà bọ̀ dáadáa ṣùgbọ́n gbà tí ọlọ́run fẹ́ ní kí ìràwọ̀ náà jáde sí ayé òun ni wáàsí tí àwọn ẹgbẹ́ wa nínú Islam tá à ń pè wọ́n ní ẹgbẹ́ ismof tó wà ní Amu market tí wọ́n pè mí òun là kọ́kọ́ késẹ́ẹ̀tì cd tí àkọ́kọ́ ṣe jáde fún ayé òun náà ni àkọ́kọ́ wáàsí tí wọ́n ṣe pósítà rẹ̀ tí wọ́n lẹ̀ káàkiri gbogbo ayé pé tó Sheikh Ibrahim Godofo ibẹ̀ lọ́lọ́run ti ní kí ó kọ náà jáde tọ́pìkì tí wọ́n fún mi níjọ́ náà ni mani uwallah títúmọ̀ rẹ̀ ń jẹ́ pé lọ́dọ̀ àwọn ilé-ìbọn tá ń pè ní who is Allah tí wọ́n náà bá wérí YouTube lónìí ó rí who is Allah ó rí 3-1-3-2 mbẹ́ tí a ṣe wáàsí ń dán wáàsí náà lọ́lọ́run ní kí ó kọ náà ó jáde káàkiri gbogbo ayé London ní Amẹ́ríkà ní káàkiri gbogbo àgbáyé ni wọ́n ń wo kásẹ̀tì náà tí wọ́n sì ń kí ọlọ́run kú sẹ́ pé àfa àlùbáríkà àwọn àgbàlagbà ń gbọdọ̀ fún àlùbáríkà àfa àdásàlátì ọlọ́run ní kó ràn wá à ń jí sí ọlọ́run káàkiri náà ibẹ̀ náà lọ́lọ́run ti ní kọjá lásìkò ìgbà tí a lọ sí Mẹ́kà àtàkọ́kọ́ tí mo lọ Mẹ́kà àkọ́kọ́ lásìkò bàbá wa Ahmed Tinubu tí wọ́n bẹ ní Governor of Lagos State wọ́n ṣe dáadáa fún wa ń jọ́nà púpọ̀ lọ́dún náà ọlọ́run ní bá dáadáa wọn jẹ́ èmi àti ìmáàmù Bódìjà lájọsíwá sí kọ́lá àjọ náà lọ́hùn ajá náà sì mi ò bá mi lọ níjọ́ náà lọ́hùn ọ̀kan náà àwọn ajá náà sí àfa wa àgbà tí wọ́n ń pè wọ́n ní àfa wa àríkọ́sẹ̀ rere tá à ń pa àfa náà ní wẹ́rẹ́ òun ló já náà sì fún mi ní mìíràn níjọ́ náà àyà kan ṣoṣo náà mo lójọ́ náà pé wabtaghi fima a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. وابتغ فيما آتاك الله دار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين ibtaghi fima ataka Allahu daral akhirah gbogbo ntí ọlọ́run bá fún ọ fi wójú rí ọlọ́run owó lóní ní fi wójú rí ọlọ́run ìmọ̀ lóní ní fi wójú rí ọlọ́run ipò lóní ní fi wójú rí ọlọ́run gbogbo ntọ́lọ́run bá fún ọ lọ́lá nípò níyì fi wá bó ti pàdé ọlọ́run pẹ̀lú dáadáa àmọ́ o má torí kò ń wá ọlọ́run látàsánà sí ìbákamínà dúnìá ìpín rẹ tọ́lọ́run bá pín mọ́ ọ láyé má gbàgbé ẹ̀ báwọn ẹgbẹ́ rẹ bá ń kọ́lé bẹ́ẹ̀ lọ́n kọ́ lọ́n kọ́lé fún ọ báwọn ẹgbẹ́ rẹ bá ń lọ Mẹ́kà bẹ́ẹ̀ lọ́n kí wọ́n náà lọ báwọn ẹgbẹ́ rẹ bá ń gun mọ́tò bẹ́ẹ̀ lọ́n kí wọ́n náà gùn àmọ́ bẹ́ẹ̀ sì wá lọ́nà àláàlí tí ò ní jẹ́ ọ̀nà àràmù wàlá tánsà náà sí bákamínà dùn níye má torí pé òun bẹ̀rù ọlọ́run ní kọ́lé ẹ̀la nẹ́bí ò kọ́lé ilé wo ló kù Mẹ́kà àti Mẹdínà ti ṣe tà nẹ́bí lónìí níjọ́ tí ẹṣin níyì tí kẹ́tẹ́kẹ́tẹ́ níyì kẹ́tẹ́kẹ́tẹ́ tó níyì jù là nẹ́bí ń gùn báwọn ẹgbẹ́ rẹ bá gun mọ́tò wọn náà gun mọ́tò wàlá tánsà náà sí bákamínà dùn níyà ìpín rẹ tọ́lọ́ ń pín mọ́ láyé má gbàgbé má torí pé òun bẹ̀rù ọlọ́run ọwá lò ní wá dáadáa òní fún òní ṣe dáadáa láyé àmọ́ o bọ́lọ̀ ń bá fi dáadáa lé ọ lọ́wọ́ wà ákásí gbogbo tó bá ní fi ṣeré kàmá ákásá náà lọ àbú ilé ìka bọ́lọ̀ ti ṣeré fún wọn náà òkúkú máa ṣe ẹnìkan lòun sírìọ́sì ń jò ní mo lọ sírìọ́sì àbọ̀lọ̀ sírìọ́sì yẹ ọlọ́run ní sírìọ́sì yẹn kòkó tí wọ́n gbìn tó hù ẹlòmíì gbìn tí ò hù àmọ́ bọ́bá wa rí bẹ́ẹ̀ wà ákásí ní kàmá ákásá náà lọ àbú ilé ìka wàlá tẹ̀bùkìlì fasádà fìlẹ̀ árídì gbogbo tó bá ní má fi báyé jẹ́ iná ńlá kàlà yóò kè é bó lẹ́mọ̀ ó ṣe dé ọlọ́run ò fẹ́ràn àwọn tí wọ́n ní owó tí wọ́n fi báyé jẹ́ àkàsí ní kì í sa kánà ìmọ̀kánà wà mákìdúrà tún afániwọ̀ náà ṣeré
ìsákánà ìmùkánù lásìkò tó bá ráyè tó yẹ kó ṣe ẹlòmíì ráyè àti ṣeré kò ṣe ni wọ́n mọ̀ kìdúrà tún ẹlòmíì wá ráyè kò lágbára àti ṣe àfààní ṣeré ńgbà tó bá ráyè tó sì lágbára rẹ̀ nítorí pé faláyé dùn máa lálẹ́ èkìsà ní ìmùkánù faláyé dùn máa lálẹ́ èkìsà ní ọjọ́ ayé kò ní máa lọ gbére fẹ́ẹ̀lì kan àwọn kan ní wọ́n lò àná àwọn kan lò jẹ́ ẹ̀ta àwọn kan lò ní lọ́wọ́ bá tún dọ̀la àwọn míì ò tún padà lò Ọlọ́run sáà ní kí mo ṣe wá sí ní ọ̀dà kọ́dọ̀ owó tí wọ́n fún wa ó tó déédéé owó tí mo ṣe sanwó PTA gbowó náà ṣe pọ̀ tó mo tún kágbó ẹrù wálé fún áfíríjẹ́ẹ̀tì ló bá ń kágbó ẹrù nígbà tí mo ra gbọ́ àwọn tíra tí mo rà àtàwọn aṣọ tí mo rà àtọ́dún náà mo ti wá bẹ́ẹ̀ lọ́n pé gbogbo ọdún tí mo lọ Mákà kí n máa lájà náà sì tí ó tẹ̀lé mi Amẹ́ríkà tí ó tẹ̀lé mi ẹlẹ́ẹ̀kejì tí tó wá padà lọ Mákà òun lèmi pẹ̀lú àfàwà Isaac ọba mẹ́wàá ajánásí àgbà làjọjọ wa lọ tọdún tó lọ tààtù lọ èmi pẹ̀lú mukadam àwàlù sọ̀lìkìn àfàwà Yusuf Tẹ̀mímù òun làtújọjọ lọ kọ́lọ̀ òun náà tún já Mákà ó tún já náà sí ní Mákà náà nígbà tá a ṣe wá sí ní mọ́sálásí Boladin kọ́lá ń gba àparí wá sí tán odidi ń wọ́n wọn tún fi ta wá lọ́rẹ níbẹ̀ jọ náà bẹ́ẹ̀ Ọlọ́run ṣe ní kí nǹkan náà máa ṣe díẹ̀díẹ̀ nù àfọlá àwọn àgbàlagbà àfibẹ́ lọ́wọ́ ní gbọdọ̀ fún àfọlá àfàwà mọ̀lánà kìbúrítọ̀ ahamad àṣẹ ahmed arifai dasalati àfọlá àwọn bẹ́lọ̀ ibi ọlá náà dé fíìmù náà àti fún gbogbo ẹni tí ń wò mí káàkiri gun mẹ́rin àárín ayé ọlọ́mọdé ọ̀làwọ́ débẹ̀ takú sí kó gbàdúrà wa gbogbo tí jẹ́ wàhálà fìtínà kọ́lọ́mọ gbé bá wa kó jásẹ̀ ní gbogbo àlàáfíà ara subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin walhamdulillahi rabbil alamin. ìmọ̀ràn tí mo ní láti fún gbogbo àwọn ọmọ kéwú ni pé gbogbo ẹni tó bá lọ sílé kéwú kó lọ lè ní àníyàn gidi kó ń fẹ́ ké kó má kàn sọ pé mo kàn fẹ́ lọ lè gba sàádà lásán mo fẹ́ gba rìsọ́ọ̀tì mo fẹ́ ní sàádà lásán kó ní àníyàn pé òun fẹ́ lọ lè ké tààrà tó bá wá láníyàn bẹ́ẹ̀ tán gbogbo ogun tó bá fèsì ẹ̀ lérí ẹ̀ kó má wò ó torí gbà tí àwa náà jáde ní dáadọ́ táwa ń dáadọ́ lóhùn àwọn àfáà wa tí wọ́n ń kọ́ wa ń jọ́nà lọ́hùn wọ́n ń bá wa wí tí wọ́n bá wa wí tá a bá tẹ̀ fẹ́ sọ pé àlọ́ lè ké wọ́n tún lé wa lọ pé ká lọ ní Ìlọrin tí mo lọ yìí tí mo dé yìí tá a darí lọ́dún níbi ìjẹrin àbíjà àrùn tá a ṣẹ̀ṣẹ̀ dé sẹ́kọ̀ọ́ yìí láti bí ọ̀sẹ̀ mẹ́ta nínú àwọn àfáà wa táwọn àfáà wa àgbà tún máa ń wò òun ni bàbá wa àgbà nílé jámọ́dò àfa àwọn àgbà nílé jámọ́dò àwọn tó kọ́ àwọn àfa tó kọ́ wa àwọn náà wà náà àwọn àfa tí wọ́n máa bá wa wí jọ́nà kó tẹ múra sí kéwú nígbà pàdé wọn jò ní inú èmi náà dùn pé mo pàdé wọn ni mo bẹ̀rẹ̀ sí gbowó kò nà fún wọn pé Ọlọ́run kádàrá pé wọ́n bẹ láyé tọ́lọ̀ ní kí ìsẹ àwọn ọmọ wọn tún máa sojú ẹ̀mí wọn kò sẹ́ni tí ò lọ lé kéwú tí ò ní jìyà ìlú tí wọ́n ń pè ní jẹ́bà yẹn tẹni ó bá mọ̀ sílùú tí wọ́n ń pè ní Bòdè Sáádú ó tóbi irú ìyà yín sí Ṣàgámù àbí jù bẹ́ẹ̀ lọ láti mo ṣèyí sí Ṣàgámù ṣùgbọ́n jọ tí ebi pa wá tí ò sí nǹkan kan tá a jẹ mọ́ àtúwá gbogbo oúnjẹ tá a nílé ti tán àwa tápà àwa ló jẹ kan tá a máa ń jẹ wọn ni wọ́n ń pè ní ìgbọ̀nyàn yìí sẹ̀mó láfún tẹ̀ bá rò tẹ̀ ṣe ní tẹ̀rọ tẹ̀sẹ̀ lóúnjẹ òun náà lẹ́tọ̀ wá rí àlùbọ́sà sílẹ̀ fi epo sí òun náà wàá sọ di gbẹ̀gìrì òun náà ń pè ní ìgbẹ̀yàn táyé yẹn bá dàrú táyé yẹn ní máa jẹ́ nígbà tá a wà lé kí ó ti yà ń jẹ wá jẹ́ o láfún yìí náà láfi ṣe láàárọ̀ tá a jẹ láfún yìí náà láàrin àlùbọ́sà sí láfi epo sí láfata sí láti wá sọ di gbẹ̀gì tá a fi jẹ́ ìlú táwa ń pè ní bìrìbìrì àti Bòdè Sáádú yìí sí jẹ́ bá bó ṣe jìnnà tó kò sí owó tá a fi wọ mọ́tò ẹsẹ̀ láàfin níbi wákàtí mẹ́ta gbogbo ọjọ́ tí n bá wà ń lọ Àbújá tí n bá wà nu mọ́tò pẹ̀lú àwọn ọmọ kéwú àbígbà tí mi bá wà nu mọ́tò kan táwọn wà nu mọ́tò kan ìwà páàkì ń bẹ ìwà níbi tẹ́ ẹ rí yìí sí bíbà yìí ẹsẹ̀ ni mo fi rìn o gbogbo ẹni bá fẹ́ lóun jẹ́ àáfà láyé tí ò fẹ́ di àáfà káàfà yóò di ìyàlẹ̀ kéwú sùúrù dọ́wọ́ gbogbo àwọn tá à ń kéwú lónìí ká má fọkàn sí pé gbàtà ti wà lé kéwú náà la fẹ́ mọ́ ní ti fa wàhálà tó fi dé pọ̀pọ̀lọpọ̀ àáfàá di 419 láyé lónìí níjọ́ tí wọ́n bẹ́ẹ̀ ń lé kéwù náà ni wọ́n ti ń gbèrò pé àwọn fẹ́ máa lo mọ́tò 10 million àwọn fẹ́ máa lo mọ́tò 50 million gbogbo ọlá tọ́lọ̀ ń ṣe fún yàn
téèyàn bá bẹ́ẹ̀ lé kí ó yóò jìyà tó bá tún wá jáde tán mọ́ fọkàn sí pé ó fẹ́ kí gbogbo ó da lẹ́ẹ̀kan náà àsìkò Ọlọ́run ni gbogbo téèyàn máa ní àsìkò rẹ̀ ní máa tó àáfàá mi kúrò ara rẹ̀ kalẹ̀ lọ́jọ́ gíga ọjọ́ tó padà ga àbùkù wò tán lára rẹ̀ ló fi já pé bíyẹn bá já àáfàá àwọn ọmọ akéwùngbà mi wọ́n máa tíyàn wọn ní bàbá ẹ ti pọ̀ kọjá mọ́tò yìí ẹ ti kọjá alẹ́ yìí Ọlọ́run ló ní gbogbo ẹ̀ ẹ ti pọ̀ kọjá alẹ́ yìí àwọn ẹgbẹ́ yìí wọ́n ti ra mọ́tò 10 million lọ́wọ́ kádàrá ni tákàdà Ọlọ́run bá tó pé èyí ò ní kò sí nǹkan tẹ́gbẹ́ mi ṣe láyé lónìí tèmi ń dààmú lé lérí ẹ̀ torí kò ti ṣe àwọn nǹkan ẹ̀ka fún mi tọ́lọ́run ò ṣe fáwọn tó bí mi ga lára náà tí mo mọ̀ lóore tẹ́kọ̀ Ọlọ́run fi ṣàánú wọn látara mi ni ajẹ́pẹ́ tọ́lọ́run bá ṣe fún mi náà ó fi yé mi pé tọ́lọ́run padà tún ṣe fáwọn ọmọ tó mi náà bí yóò tún ju tèmi náà lọ lábẹ́ sùúrù èèyàn lè fi lé sakọ́ sí mi èèyàn lè fi mọ́tò sakọ́ sí mi èèyàn lè kò sí téèyàn lè fi sakọ́ sí mi kò tẹ́ lè dààmú mi torí pé gbogbo tí mi bá ra mi ń bẹ̀ yìí ó jọ mí lójú ro kan bẹ́ẹ̀ torí mo rí inú àwọn tájọ lọlé kí ó tájọ ṣe wàhálà yìí tẹ́lẹ̀ mi ò tẹ̀ jèrè rẹ̀ dòní. ìyẹn ló fi jẹ́ gbogbo ẹni tó bá jọ ọmọ kéwú ìmọ̀ràn mi sí yín ni pé ẹ ṣe sùúrù ẹ sì má wà wà kú wà ẹ sì má sáré sákúsà ẹ sì má jẹ́ kẹ́lì kó tì yín sáré gbogbo téèyàn ní àsìkò rẹ̀ ń dé ìgbà míì bẹ tí wọ́n bá fi lé bu ọlọ́wọ́ tó kọ́ fún ọ ìgbà míì bẹ wọ́n fi mọ́tò bú yẹn kọ́lọ̀ tó rà kọ́lọ̀ ọmọ bíbí wọ́n fi bú ẹlòmí kọ́lọ̀ tó fún lọ́mọ gbogbo tọ́lọ̀ bá lásìkò rẹ̀ tó òun ló ṣe èyí ò lè dá kankan ṣe àfi tọ́lọ̀ bá ṣe kéèyàn sì lọ lé níbẹ̀ lọ́hùn kó sì láàníyàn rẹ̀ pẹ̀lú yàn kọ́ da fún yàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kó o má bínú ẹ̀. gẹ́gẹ́ bí ìmọ̀ràn mi sí gbogbo àwọn ọmọ kéwú àti gbogbo àwọn àfa àti gbogbo àwọn ọ̀dọ́ tá a dìde ẹ wo gbogbo ayé lónìí àfa yóò mọ gbélé yìí àfa yóò mọ gbélé yìí já kò sí ti bí ìbínú orí ni gbogbo abasi kéwú bá kan náà bá kẹ́kọ̀ọ́ láti jọjọ lò Ọlọ́run ó kádàrá bó kálukú ṣe ló tiẹ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ràn mi sí gbogbo àwọn ọmọ kéwú nìyẹn. Nàìjíríà Ọlọ́run á ṣàdúrà fún gbogbo àgbáyé á dẹ̀ ṣàdúrà fún Nàìjíríà torí pé àríbò mi lọ mo sọ nígbà tí mo wà ní South Africa níjó ní ìmọ̀ lọ sí wà sí mbẹ́ mo ní sáàrù lè bèládùn ńlá sọ̀dí kọ́là ha wàsáàrù máa yẹ kí sèbólé ìsánù máa yẹ sí mi kò sí ìlú kan tí ò da gbogbo òlu ló da àwọn tọ́lọ̀ yíyan síbẹ̀ ni wọn ò da mo wá ní kí ni jẹ́ South Africa lẹ́gbẹ̀ẹ́ Nàìjíríà nígbà wà náà débẹ̀ mo ṣe South Africa náà ni ládùúgbò bọ́ọ̀lù sí kẹ́ Nàìjíríà mo wá ní gbogbo àwọn táwa Nàìjíríà àṣàyé wà mọ́nà ní àṣìlúyà níbi ìsìlúyà náà ni gbogbo ti ṣẹlẹ̀ lónìí tẹ bá dé gbogbo òlú káàkiri ní gbogbo kọ́ńtìrì káàkiri ẹ máa rí àrà tí àwọn ọmọ Nàìjíríà lọ lè fowó dá ń bẹ́ tí adé ń jẹ wá lọ́wọ́ báyìí àmọ́ ṣàdúrà náà ni torí pé ẹni tọ́lọ̀ ń gbé síbẹ̀ yìí nìsí tá a bá ní èèyàn bú ni èèyàn rìn kọ́ tá a lámọ̀ tọ́lọ̀ ń gbé síbẹ̀ lọ́la níjọ́ tá a ti wá lo Nàìjíríà ń bọ̀ bàbá lélẹ́rìí kan ò da bómi bá tún wá bọ́ bẹ́ẹ̀ yóò tún wá rí pé tí ó tún wá wọ́ọ̀sì ju ẹni tó wà bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ àfi ká máa ṣàdúrà ẹni kò sì lè dàlú ṣe àwọn akíwò sí Buhari ò lè dàlú ṣe wọ́n lè yàn mẹ́fà ń fọ olóòlọ́ bó ṣe wíwọ́ wọn ò ní wọ́ ni bí Muhammadu Buhari tó jẹ́ president Nàìjíríà bá fẹ́ kí ló da báwọn tó lọ ní kó sí ẹ̀dí tí wọ́n bá fẹ́ kó dà kó lè rí ṣe àfi ká bẹ́ẹ̀ lọ pé kọ́lọ́hún kó fún wa lórí ire kó sì kó lè rí ire tì í ẹlòmíì lè rí ire ní àmọ́ lọ́hún òkè lè rí ire tì í bó bá ṣiṣẹ́ bí erin wò níjó yọ ilé ìtọ́lọ̀ wa ní ó ṣẹlẹ̀ Nàìjíríà yìí àrírò ẹ̀rí tó ṣẹlẹ̀ gbogbo àgbáyé òun náà ni corona virus tọ́lọ̀ ní ó máa dààmú gbogbo àgbáyé ọlọ́mọṣà làwa ń bẹ̀ àdúrà kankan kò sádùn àtàsí àdúrà bàbá Sheikh Adamu náà lápadà sí bàbá ní sọ pé Rabbana khalaqiki Rabbana khalaqiki najina min sharri zamani najina min sharri zamani watina mika salamata watina mika salamata waridoma nelele amani waridoma nelele ẹwùjọ tí sọ Ádámù ti kọrin ń ikú kọ́ ló ń là wá níbi aburú gbà ló fi jẹ́ pé ìtẹ́kù firasatan mu'min fa innahu yasuru bi nurillah àwọn ẹni Ọlọ́run wọn lójú inú kì í ṣogún ọdún kì í ṣe 25 years tí sọ Ádámù ti kọrin náà
orí náà lọ́wọ́ adi tí gbogbo ayé wa ń lò lónìí pé kọ́lọ́ là wá torí kò sí ní jẹ́ kòrónà ìbínú Ọlọ́run ni kọ́lọ́ mọ́sá là wá ń bẹ̀ kó la lé wa kó la ọmọ wa kó la gbogbo ẹbí wa kó la gbogbo òlu wa ń bẹ̀ èyí tó tún ju kòrónà lọ ń bẹ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run má fi kàn wá ní Nàìjíríà má fi kàn wá gbogbo orílẹ̀-èdè Ọlọ́run àfọ àlọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah Ọlọ́run àfọ àwọn àdásà láti Ọlọ́run àgbàlagbà ní gbódòfù Ọlọ́run tó sẹ̀ wálẹ̀ nílọrin ọláṣẹ́ alimi Ọlọ́run ńláńlá tí wọ́n lò bẹ̀ lánàá níjẹta àtàwọn tọ́lọ̀ ń sẹ́kù bẹ̀ lónìí àtàwọn tí ó padà máa lò lọ́la Ọlọ́run àdúrà tá a ṣe ìbáṣàjọ kárí gbogbo àgbáyé náà bẹ́ẹ̀ Allahumma innaka aminu min kulli shay'in wa kullu shay'in khaifu minka fabi amnika min kulli shay'in wa khawfi kulli shay'in minka ighfir lana kulla shay'in atala tas'alana an shay'in ya ma biyadiki malakutu kulli shay'in innaka ala kulli shay'in qadir Allahumma ya raja'al mu'minin la tukhayyib raja'ana wa ya qiyas mustaghithina gisna wa ya'awna al mu'minina 'ayna wa ya habib tawabina tubu alaina wa ala ibadika al musna ajma'in birahmatika ya arhamar rahimin ya rabbal alamin subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin amin.